A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Lánàá ni àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè Nigerian Immigration Service NIS dárúkọ ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky gẹ́gẹ́ bí ẹni wọ́n nílò lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òṣìṣẹ́ wọn rẹ́bùrú Idris ní ẹnu ibodè Sẹ̀mẹ̀ bí ó ṣe fẹ́ sá kúrò lórílẹ̀‐èdè lówùúrọ̀ ọjọ́ Ajé. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ NIS tí alukoro Kenneth Udoh buọwọ́ lù lánàá ni wọ́n ti ṣàlàyé wípé àwọn rá Idris mú lẹ́nu ibodè Sẹ̀mẹ̀ níbi ìgbìyànjú àti sá kúrò lórílẹ̀‐èdè. Ìwádìí ń lọ lọ́wọ́ pẹ̀lú rẹ̀. Lẹ́yìn èyí, àwọn á yọ̀ǹda rẹ̀ fún àwọn tí ọ̀rọ̀ kàn fún ìgbésẹ̀ tí ó tọ́. Awuyewuye lórí Bobrisky bẹ̀rẹ̀ nínú oṣù kẹrin ọdún 2024 nígbà tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó rán lọ ẹ̀wọ̀n oṣù 6 lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé ọ̀sẹ̀ 3 péré ni Bobrisky lò nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri kí wọ́n tó dọ́gbọ́n fi ránṣẹ́ sí ilé àdágbé kan lẹ́yìn odi ọgbà ẹ̀wọ̀n. Èyí ti wá fa oríṣiríṣi awuyewuye wípé Bobrisky san mílíọ̀nù 15 náírà fún àwọn òṣìṣẹ́ ìjọba kí ó lè ní àǹfààní sí ayé ìrọ̀rùn. Òpin oṣù kẹsàn-án ni gbangba dẹkùn bí ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Very Dark Man VDM ṣe àfihàn àkàálẹ̀ ohùn tí wọ́n ní ó jẹ́ ti Bobrisky. Níbẹ̀ ni wọ́n ní Bobrisky ti dárúkọ olórin Falz àti bàbá rẹ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà wípé wọ́n kàn sí òun láti béèrè fún mílíọ̀nù 10 náírà láti fi bá a gba ìdáríjì láti ọ̀dọ̀ ààrẹ presidential pardon. Ṣùgbọ́n Falz àti bàbá rẹ̀ sẹ́ ẹ̀sùn yìí tí wọ́n gbà bẹ̀ dé ilé-ẹjọ́ láti pe ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako Bobrisky. Ni Bobrisky bá fèsì wípé kí wọ́n má lọ ẹ̀sùn tí kìí ṣe tòun mọ́ òun lẹ́sẹ̀. VDM tí ó ṣe àfihàn àkàálẹ̀ ohùn ní kí wọ́n mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti kọ ìbéèrè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti pààrọ̀ kọmíṣánná INEC ìyáàfin Olúwatóyìn Babalọ́lá ní ìpínlẹ̀ Ondo síwájú ìdìbò gómìnà ọjọ́ 16 oṣù kọkànlá. Agbẹnusọ fún alága àjọ elétò ìdìbò Mahmood Yakubu Rotimi Lawrence Oyèkánmi ṣàlàyé lánàá wípé kò sí ìdí kankan láti pààrọ̀ ìyáàfin Babalọ́lá nítorí kò sí àkọọ́lẹ̀ àṣemáṣe kankan takò lẹ́nu iṣẹ́. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n kọ̀wé ránṣẹ́ sí INEC bí wọ́n ti fi ìbẹ̀rù wọn hàn lórí Babalọ́lá wípé kò yẹ lẹ́ni ṣe àmójútó ètò ìdìbò ìpínlẹ̀ Ondo nítorí tipẹ́tipẹ́ ni yóò ti ń fi ìpínlẹ̀ Ondo ṣebùgbé pẹ̀lú ẹbí rẹ̀. Èyí sì lè ṣe ìdáwọ́kọ̀ fún iṣẹ́ rẹ̀ nígbà ìdìbò. Bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Ondo, PDP ṣe àríyànjiyàn wípé ó ti lé ní 30 ọdún tí ó ti ń gbé ní ìpínlẹ̀ Ondo. Lọ́wọ́lọ́wọ́ báyìí ni ó ń gbé ní ilé ẹbí rẹ̀ ní ìlú Àkúrẹ́. Nínú lẹ́tà tí PDP kọ ránṣẹ́ sí INEC ni wọ́n ti sọ wípé bí ènìyàn bá gbé ìlú kan fún ọdún 10, èyí ti mú pegedé àti di ọmọ onílùú lábẹ́ òfin orílẹ̀-èdè. Bí INEC ṣe wá kọ̀ àti ṣe ìwádìí rẹ̀ kí wọ́n tó pín sí ìpínlẹ̀ Ondo ni ó wú awuyewuye sílẹ̀ lórí ìdìbò tí ó ń bọ̀. Nígbà tí wọ́n ń fèsì ní INEC ní òfin wọn kò fi ààyè gbà àti fi ọmọ bíbí ìlú kan ránṣẹ́ sí ìlú abínibí rẹ̀ fún ètò ìdìbò. Kò sì sí ẹ̀sùn àṣemáṣe kankan láti mú wọn pààrọ̀ Babalọ́lá. Wọ́n fi kún un wípé INEC ti pinnu àti ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tí kò ní ní màgòmágó nínú bí wọ́n ti rọ ará ìpínlẹ̀ Ondo pẹ̀lú gbogbo ẹgbẹ́ òṣèlú láti ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ yìí. Pẹ̀lú bí INEC ṣe dúró lórí ìpinnu wọn, PDP ti wá lérí àti tẹ̀síwájú lórí ìfẹ̀hónúhàn fún àyọkúrò Babalọ́lá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Olóyè láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Bọ̀dé George ti kan gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀ Fáyòsé lábùkù lórí bí ó ṣe kéde àtìlẹ́yìn
rẹ̀ fún àtúndì ìdìbò gómìnà Bíọ́dún Oyèbánjí tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lánàá lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni George ti sọ wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni Fáyọ̀ṣe kéde àtìlẹ́yìn rẹ̀ fún Oyèbánjí. Ó ní PDP yóò bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì gómìnà àná yìí láti wọ́ọ̀dù rẹ̀ láti mọ ìjìyà tí ó tọ́ fún irúfẹ́ ìgbésẹ̀ ìṣetako ẹgbẹ́ bẹ́ẹ̀. George ṣàlàyé wípé Fáyọ̀ṣe fúnra rẹ̀ mọ̀ wípé kò lè pe ara rẹ̀ ní ọmọ ẹgbẹ́ lẹ́yìn tí ó ti ṣe sáà méjì gómìnà wá máa kéde àtìlẹ́yìn ìta gbangba fún gómìnà láti ẹgbẹ́ alátakò. Nǹkan gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. Bí a kò bá gbàgbé wípé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí kan náà tí ó wáyé ní ọjọ́ 13 oṣù kẹwàá ni Fáyọ̀ṣe ti ń gbóríyìn fún gómìnà Oyèbánjí bí ó ti ní iṣẹ́ ìyanu nìkan ni ó lè mú PDP la APC níbi ìdìbò gómìnà ọdún 2026 ní ìpínlẹ̀ Èkìtì. Fáyọ̀ṣe ní lónìí yìí ọmọ ẹgbẹ́ PDP ni òun ṣe, APC ní gómìnà tó wà lórí oyè, ṣùgbọ́n kókó ibẹ̀ ni wípé adarí ni òun ní ìpínlẹ̀ Èkìtì. Ó ní bí a bá parọ́ a ó kú, bí a ò sì parọ́ ọ̀run là ń lọ. Oyèbánjí ti ṣe dáadáa tẹ̀gàn ní ṣùgbọ́n George fi ẹ̀hónú rẹ̀ hàn sí bí àwọn ọmọ ẹgbẹ́ PDP ṣe ń fi ààyè gba ìfẹ́ tiwọn fi da ẹgbẹ́ rú. Ó ní ìfẹ́ ẹgbẹ́ ni ó yẹ kí ó ṣíwájú ìfẹ́ ara ẹni kí àlàáfíà lè jọba. Ó wá rọ gbogbo àwọn tínú ń bí kí wọ́n dẹ́kun àti máa tú ìdí ara wọn síta kí wọ́n sì gba àlàáfíà láàyè láàrin ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akàwé gbogbogbò fún àjọ National Institute for Cultural Orientation (NICO) Ọ̀túnba Bíọ́dún Ajíbóyè ti ké sí àwọn òbí kí wọ́n máa fi gbogbo ìgbà sọ èdè abínibí sí àwọn ọmọ wọn kí èdè ọ̀hún má bàa parun. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn láti sààmì ayẹyẹ àṣà àjogúnbá lágbàáyé International Day of the Intangible Cultural Heritage ni wọ́n ti ké sí àwọn òbí kí wọ́n rí wípé wọ́n pa àṣà àti ìṣe mọ́ fún àwọn ọmọ wọn kí àṣà má bàa parun. Ajíbóyè ní ọ̀làjú àti ìṣípòpadà migration ti mú kí àwọn ọ̀dọ́ jọ̀wọ́ àṣà àti èdè. Ìdí nìyí tí àwọn fi ń ṣe ìtanilólobó láti kàn sí àwọn ọ̀dọ́ lórí ìdí láti ṣe ìgbélárugẹ àṣà àti èdè wọn. Ó ní bí wọn kò bá ṣe èyí ó léwu fún ìṣọ̀kan orílẹ̀-èdè. Ajíbóyè fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ wọn ti ń gbé ìgbésẹ̀ láti ṣe ìdásílẹ̀ ètò ẹ̀kọ́ tí wọ́n ń pè ní Nigerian Academy fún ìdánilẹ́kọ̀ọ́ lórí àṣà àti ìṣe fún àwọn ọ̀dọ́ láti ṣe ìgbélárugẹ àti ìdánilẹ́kọ̀ọ́ lórí èdè àti àṣà orílẹ̀-èdè. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi èdè ni ó wà, ó ṣe pàtàkì láti kọ́ èdè gbogbogbò. Ìdí nìyí fún àgbékalẹ̀ ilé ẹ̀kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Lánàá ni gómìnà ìpínlẹ̀ Kánò Abba Kabir Yusuf ṣe àgbékalẹ̀ ọ̀pá àṣẹ fún Alhaji Muhammad Umar gẹ́gẹ́ bí Emir Kánò. Ní kété lẹ́yìn ètò ni Yusuf ní ìjọba ìpínlẹ̀ mọ rírì iṣẹ́ àwọn lọ́balọ́ba láti ṣe ìgbélárugẹ àlàáfíà ní ìpínlẹ̀. Ó wá rọ Emir tuntun onípele kejì second class Emir láti tẹ̀síwájú àti máa jẹ́ bàbá fún gbogbo ìgbìmọ̀ rẹ̀ láì rólé apá kan dápá kan sí. Ó ní Emir yìí jẹ́ Emir tí ó ṣe é mú fi yangàn, òun sì ní ìgbàgbọ́ wípé yóò tẹ̀síwájú láti jẹ́ àwòkọ́ṣe. Níbi èsì rẹ̀ ni Emir ti gbóríyìn fún gómìnà Yusuf àti Emir ìlú Kánò Muhammadu Sanusi kejì fún akitiyan wọn láti pèsè iṣẹ́ àkànṣe tó ṣe gbòógì àti ìgbélárugẹ àlàáfíà. Ó wá rọ gómìnà kí ó gba iṣẹ́ ojúnà oní kìlómítà 5 tí ó wà ní agbègbè kí ó gbé iṣẹ́ ọ̀hún fún iléeṣẹ́ agbaṣẹ́ṣe mìíràn kí iṣẹ́ lè tètè parí ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Èkó àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lawal Pedro ti kéde lánàá wípé àwọn ti gba àbájáde èsì àyẹ̀wò tí wọ́n ṣe fún olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad láti orílẹ̀-èdè United States. Pedro ní èsì àyẹ̀wò yìí ti wà pẹ̀lú pathologist ìpínlẹ̀ Èkó àti ilé-ẹjọ́ májísírèètì Coroner níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn nínú yàrá ìgbàlejò Ministry of
Justice Aláùsá Ìkẹjà ní Pedro ti ṣe àfihàn yìí, bí ó ti fi kún un wípé ìpàdé ìgbìmọ̀ tí ọ̀rọ̀ kàn yóò wáyé láti sààmì ayẹyẹ ọdún kan rẹ̀ ní ọ́fíìsì. Lórí ọ̀rọ̀ Mohbad, ó ní òun gbà wípé ìdíwọ́ wà, ṣùgbọ́n èyí wáyé látàrí àyẹ̀wò fínnífínní tí wọ́n gbọ́dọ̀ ṣe nítorí èyí yóò ṣe ìrànwọ́ fún ẹ̀sùn tí ó wà nílé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lọ́la òde yìí ni àjọ alámòjútó eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láfíríkà CAF yóò kéde ìpinnu wọn lórí AFCON Qualifying Group D láàrin Libya àti Nàìjíríà tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹwàá ní pápá ìṣeré Benina Matthias. Lẹ́yìn ọjọ́ kejì tí ó yẹ kí ìdíje yìí wáyé ni CAF kéde fífagilé rẹ̀ bí wọ́n ti fi ẹ̀sùn ọ̀hún ránṣẹ́ sí ọ̀dọ̀ ìgbìmọ̀ olùbáwí Disciplinary Committee fún àgbéyẹ̀wò. Nínú àtẹ̀jáde àná ni CAF ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ìgbésẹ̀ tí ó bá yẹ nílànà òfin ni àwọn ó gbé láti dáàbò bo National Football Team. Ọjọ́ Àìkú ọjọ́ 14 oṣù kẹwàá ni ikọ̀ Super Eagles gbéra fún ìdíje ní Libya. Lójijì ni wọ́n darí ọkọ̀ òfurufú wọn lọ pápákọ̀ òfurufú Abrak tí kò ju wákàtí 3 lọ sí Benghazi. Pẹ̀lú ọkọ̀ ìrìnnà fún wákàtí 18 ni wọ́n fi wa àwọn wọ̀nyí kalẹ̀ láìsí jíjẹ tàbí mímu. Èyí ló mú Nàìjíríà ṣe ẹ̀sùn sí ọ̀dọ̀ CAF gbogbo ohun ojú wọn rí lọ́wọ́ ìjọba Libya. CAF ṣe àpèjúwe ìròyìn yìí ní èyí tí ó léwu gidigidi fún àlàáfíà ikọ̀ Super Eagles kí wọ́n tó wá fi ẹ̀sùn ọ̀hún ránṣẹ́ sí ìgbìmọ̀ olùbáwí fún ìgbésẹ̀ tí ó tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.